Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. They are going nowhere. They are part of us and we are part of them. We must live with them. You can't drive them away and they can't drive us away. They are our neighbors, so we should never allow them to be our enemies. And if our enemies is by our actions, we have turned them into enemies, then we are finished. Because our real enemy will use them against us. As your real enemy will use your neighbor against you. And nobody knows your secret more than your neighbor. He knows when you come back and when you go out. So we should never allow herdsmen to be our enemies. Ọlọ́gbọ́n ò, olóyè ò, ṣẹgbọ́n nǹkan tí Gúrúmì sọ. Ó ní àwọn pípù tó ń jínigbé yìí, ara wa ni wọ́n, ara wa ni wọ́n, ara wa làwa náà. A gbọ́dọ̀ sọ wọ́n di ọ̀tá, wọn gbọ́dọ̀ sọ wá di ọ̀tá. Nítorí pé tá bá sọ wọ́n di ọ̀tá, àwọn ọ̀tá gangan wọ́n máa lò wọ́n against wa. Ó wá sọ lówe pé wọ́n ní bíkú ilé ò bá pa ni, tòde ò lè pa ni. So nítorí ẹ̀ kò síbi táwọn pípù yìí ń lọ, àwọn ajínigbé, a gbọ́dọ̀ máa bá wọn ṣe ni, a gbọ́dọ̀ máa bá wọn wà ni. Tí a bá ti fẹ́ ká ní ìdààmú nílẹ̀ Nàìjíríà, ara wa ni wọ́n, àwọn lára wa, àwa lára wọn, a gbọ́dọ̀ jọ máa bá wọn ṣe ni. Ọlọ́gbọ́n ò, olóyè ò, ṣe rí nǹkan tí ẹni yìí sọ. Ẹ̀yin ìjọba ẹ̀ ń jẹ́ ká máa rò pé citizen kan náà kọ́ ni wá làwa àtàwọn pípù yìí. Ó dà pé àwa àtàwọn pípù yìí àjọ ní right kan náà. Ẹ jẹ́ lé sí mi lé sí ẹ. Ṣé rántí kó tó di pé new IG gbàjọba, kó tó di pé ààrẹ tó wà ń bẹ ìdébẹ̀, ṣé mo bí àwọn ọlọ́pàá ṣe ń ṣe fún àwọn èèyàn wa? Mo sọ fún yín pé Hausa ní access láti gbé weapon dání, ọmọ aláwọn fi ń da ẹran ni, ọmọ aláwọn fi ń protect ara wọn ni. But tí ọmọ Yorùbá kan bá gbé weapon dání, wọ́n máa lọ sọ sẹ́wọ̀n. Ṣé mo dúró ọmọ Yorùbá tí àwọn ọlọ́pàá ti rán lọ sẹ́wọ̀n nítorí pé ọkọ̀ bá àdá lásán lọ́wọ́ ẹ̀, nítorí pé wọ́n bá ọ̀bẹ lásán lọ́wọ́ ẹ̀, wọ́n máa pè ní cultism, wọ́n máa pè ní lámúrọ̀bà, wọ́n máa pè ní olè. Ẹni tó ń roko lásán tí kí ló kọ ẹ̀ tí àwọn ọlọ́pàá mú tọ́ lọ sọ sẹ́wọ̀n, gbogbo àwọn yúùtì wa ẹ ti dà wọ́n sẹ́wọ̀n, gbogbo àwọn yúùtì wa ẹ ti sọ wọ́n dàmúgbó, gbogbo àwọn yúùtì wa ẹ ti sọ wọ́n di ìranù. Àwọn tó ní agbára, tó léfọ̀n, tó ní èékánná, wọn ò jẹ́ èèyàn mọ́ nù ìlú. Àwọn Hausa ìkẹdẹ̀rẹ̀, ṣe rí nǹkan táwọn Hausa ṣe fún wa yìí sìn, wọ́n ti ń plan ẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ o. Wọn ò ṣẹ̀ máa plan ẹ̀ sìn yìí o. Yorùbá o, ó ń bọ̀, àwọn làádẹ́ẹ̀dẹ̀, ọ̀hún ń bọ̀ kò ń ṣọ̀rọ̀ ẹnìkan o. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Yorùbá, Muslim ni ẹni, Kristẹni ẹni, má kò sí gbogbo ohun tó ń kò lè jẹ́ lẹ́sìn. Ẹ jẹ́ ká kọ́kọ́ mọ̀ pé ọmọ ìyá kan náà jọ ni wá. Ọmọ bíbí Yorùbá kan náà jọ ni wá. Ẹ má jẹ́ kí ẹ̀sìn pín wa, ẹ má jẹ́ káwọn ìjọba yìí pín wa, ẹ má jẹ́ kí ẹlẹ́yàmẹ̀yà pín wa. Tó bá ti ní pé wọ́n Nàìjíríà, kí ni àwọn pípù yìí ń jà fún? Kí ló fẹ́ lọ́wọ́ ìjọba tó fi ń dẹ̀mí àwọn èèyàn légbodò? Wọ́n ti wọ ìlú Ọ̀yọ́ báyìí o. Ṣé mọ ibi tí Ọ̀yọ́ dìmú nínú orígun Nàìjíríà, ibi tó ń pè ní ilẹ̀ Yorùbá? ìkọ́nu gbòógì ilẹ̀ Yorùbá, alágbára ilẹ̀ Yorùbá, ibi tí alágbára wa fi ṣe empire wa, ibẹ̀ ló ti lọ attack yìí o. Níbi tí gbogbo àwọn alágbára ti dìde pátápátá, ibẹ̀ ló ti lọ attack yìí o. Mélòó ló wá kù? Ibo ló kù? Ẹ̀yin ọlọ́gbọ́n o, ẹ̀yin olówe o, ẹ̀yin olóye, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. Ẹ má gba àwọn pípù yìí láàyè, ẹ má dúró de ìjọba kí ìjọba tó protect wa. Ẹ protect ara yín. Àwọn bàbá yìí ṣe bóyá kí làwọn bàbá yìí fi jagun nígbà tí Hausa, tí àwọn Fúlàní gbà yẹn, àwọn kí ló kọ àwọn ẹ bá mi wọ́n ti orúkọ Islam tó fojú àbí kí ló kọ tí wọ́n wá attack gbà yẹn. Kí ló ṣẹlẹ̀? Kí làwọn bàbá yìí fi defend ara wọn nígbà tó kógun ja ìlú Ìwó, tó kógun ja Ògbómọ̀ṣọ́, tó kógun ja gbogbo ilẹ̀ Yorùbá gbà yẹn? Kí ló fi defend ara wọn? Nísìnyí báyìí sìn ẹ ti da ogun ẹnu nítorí ẹ̀sìn láìláìláìlá subhanallah, ẹ máa de tí màá mìíràn. Àwọn pípù tó dẹ̀ wá attack yìí, wọ́n ń de oúnjẹ, wọ́n ń lo bàǹtẹ́, wọ́n ń lò fúnpá. Ṣé ẹ̀ kí ń rí wọn ni? Ẹ kò máa kóbọn fún àwọn àmì wa lásán kọ́ lọ kojú àwọn tó ń lògùn, àwọn tó pé tó ń sá wọnú igi, àwọn tó ń digi, tó ń di èrè, tó ń di oṣìṣì nǹkan. Ẹ ò bí àmọ̀ ṣeré.
ẹ jọ̀ọ́ ẹ̀yin ìjọba ẹ bá wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwọn pípù yìí, ẹ bá wá nǹkan ṣe sí ọ̀rọ̀ wọn. Wọ́n ti wọ̀lú Ọ̀yọ́ báyìí o, wọ́n ti wọ̀lú Ọ̀yọ́ báyìí, wọ́n dẹ̀ ń lérí. Gúúmì yìí náà tún wá ń sọ pé ara wa ni wọ́n. Ok, tó bá jẹ́ pé ara wa ni wọ́n, kí ló tó wá ń ṣe wá ṣùtá? Ibẹ̀ lẹ máa ti mọ̀ pé politics is a dirty game. Politics is a dirty game. Wọ́n fẹ́ gba ilẹ̀ wa lọ́wọ́ wa ni, kò sí nǹkan tó ń jà fún. Wọ́n fẹ́ gba ilẹ̀ wa lọ́wọ́ wa ni. Wọ́n dẹ̀ ń bínú pé nítorí pé ọmọ Yorùbá ló wà bẹ́ẹ̀, wọ́n wá fẹ́ dojú ìjọba ìbolẹ̀. Haúsá aṣọdún 8, kò sí nǹkan tó ṣẹlẹ̀ o. Ó wá di orí akáyín, àkàrà wá dégun. Kí ló dé tẹ̀ ń ṣe báyìí? Ẹ̀yin òwe ọjọ́ ọ̀la wa, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ káwọn politician lò yín against ara yín, ẹ má jẹ́ kí ẹ̀sìn lò yín against ọmọ ìyá yín. Ẹ jọ̀ọ́ àwọn pípù yìí wọn ò mú léré o. Nǹkan tó wà lọ́wọ́ àwọn pípù yìí 30% ò sí lọ́wọ́ àwọn àmì wa o. So ẹ jẹ́ ká fi ọkàn kún èjì, ẹ jẹ́ ká gbókò aláwo lọ o. Gbogbo nǹkan tí bá mú pé ẹ lè fi protect ara wa ní ilẹ̀ Yorùbá, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Kíní yìí náà is getting out of hand. It's getting out of hand. Báwo ni Gúúmì ṣe máa jáde publicly tó máa sọ pé ara wa làwọn pípù tó ń pa èèyàn? Tí ẹ bá má àwọn pípù yìí, ẹ máa ní pé wọ́n ti repent, ẹ dáríjì wọn. Tí ẹ bá dẹ̀ mú àwọn èèyàn tó jówó kó, ẹ máa fún wọn ní life imprisonment, ẹ máa sentence for 25 years, 30 years. Ibo lẹ fi òfin wa death by hanging sí? Ibo lẹ fi òfin wa shooting by squad fight, báwo lẹ máa pẹ́ àwọn shooting fire squad sí tó máa ń pààyàn? Ẹ ti yọ gbogbo òfin wọn kúrò. Nísìnyí báyìí gbogbo àwọn tó sọ pé àwọn bandit tó bá tún padà wá sáàrin ìlú tó lápá àwọn túbá tó fi kùn wọn àbúrẹ́ tó máa gbà wọn padà sínú ìlú. Kí ló dé tẹ̀ ń ṣe báyìí? Ṣé ẹni tí bandit, ẹni tí ajínigbá pa ìyá ẹ̀ tó pa òbí ẹ̀, ṣé ó máa fojú rí àwọn pípù yìí? Àwọn máa fojú rí ẹ̀yin ìjọba yìí náà. Kí ni òfin tí ò jẹ́ kẹlẹ́ mú bọ̀bọ̀ tó ń pè ní Gúúmì? Òfin wo ló dé? Òfin wo ló dé tí ò dé àwọn èèyàn wa? Ẹ̀yin ìjọba ẹ jọ̀ọ́ ẹ bá wá nǹkan ṣe sí kínní, it's getting out of hand. Ẹ wo báwọn èèyàn ṣe ń sáré kíjokíjo, ẹ wo àwọn èèyàn, ẹ wo adúrú ilé tó ti sọ sí kòrò láti ìjẹta ìjẹrin. Àwọn ọmọ skul tí sábẹ́ ẹjọ́ lé ní báyìí lọ́jọ́, wọn ò lè dúró, wọn ò fẹ̀dẹ̀ lórí òróró. Ẹ jọ̀ọ́ ẹ má yẹ kẹ́sìn darí wa rúlẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́ mò ń bẹ̀ yín ni, ẹ̀yin ìjọba ẹ bá wá nǹkan ṣe sí, ẹ bá wá nǹkan ṣe sí. Kò kí ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn àwọn pípù wọ́n fẹ́ jà gba ilẹ̀ Yorùbá ni. Wọ́n ti mọ̀ pé mo sọ fún pé tí ò bá sí ilẹ̀ Yorùbá kò sí Nàìjíríà. Wọ́n mọ̀ kan ta ní, wọ́n mọ̀ kan ta tó mọ̀ kan ta lè ṣe, but nítorí pé ẹ̀sìn civilization ó ti gba gbogbo nǹkan táwọn àbá ìfilẹ̀ lọ́wọ́ wa. Wọ́n á jẹ́ kó máa mú wa bí ṣíkì, kó máa ní pé wọ́n kidnap ọba aládé, wọ́n kidnap àwọn olóyè wa. Kí ló tó fi ń pe ọba láàlẹ́ ìbà? Kí ló fi ń pe ọba number 1? Àbí wọ́n fi hàn jẹ́ oyè àwòdì kò lè gbẹ́dìyẹ ọba, wọ́n fìbọn gbé ẹ lórí ìtẹ́. Ṣé kò sí àfẹ́rí mọ́ ni? Kò sáfọ̀ṣẹ mọ́ ni? Kò sólúgbòhùn mọ́ ni? Kò sí kánọ̀kò mọ́ ni? Kò sí fọ́ọ̀mọ́ mọ́ ni? Kò sẹ́wọ̀n ṣọ̀pọ̀nà mọ́ ni? Kò sí tìdíjò mọ́ ni? Ṣé ọ̀bẹ ọgbọ́n kíni ṣeré ni? Ẹ̀dẹ̀ mú gbogbo kíni ẹ̀dẹ̀ dánù. Ó ti dé báyìí sìn, ó ti dé tílé, ó ti dé nítorí ó ti wọ̀ lọ́yọ̀ọ́, mélòó ní Ìbàdàn, mélòó l'Abẹ́òkúta, mélòó l'Èkó. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, gbogbo ẹ̀yin lọ́ba pátá wá ń jà wípé èmi lọ́ba first class, èyí jù mí, ẹ bá rí pé èyí jù mí èyí ò jẹ́ àìfàgbàfẹ́ nìkan ni ò jẹ́ káyé gún o. Gbogbo ẹ̀yin ọba pátá ẹ ṣe ayé lóṣùṣù ọwọ̀, ẹ lọ pé nǹkan tó ń jẹ́, ẹ lọ wo nǹkan táwọn ọba ìgbélẹ̀, ẹ gbé gúnukú jáde, ẹ gbé egún jáde, ẹ gbé ẹyọ jáde, ẹ gbé òòṣà jáde, ẹ gbé ṣọ̀gbọ̀n jáde, ẹ gbé ṣọ̀pọ̀nà jáde fáwọn pípù yìí náà. Kí ló tẹ̀ ń ṣe báyìí? Nítorí ẹ̀sìn. Ó yá ó ti délẹ̀ ẹ̀sìn báyìí sí, ẹ gbé pọ́n kẹlẹ̀ kojú wọn, ẹ gbé báìbù kẹlẹ̀ kojú wọn. Àbí ẹni náà kàlí kan tẹ̀lé sànù kún àtẹ̀lé fi kojú àwọn bandits ni? Àbí ẹni kankan tẹ̀lé kànú kún àtẹ̀lé fi kojú àwọn pípù yìí ni? Tó bá máa wá fún mi sẹ̀ máa ní pé òkè káwọn babaláwo náà lọ bá wọn, kí ẹ gbogbo àwọn ẹlẹ́bọ náà lọ bá wọn. Wọn ò ní lọ bá wọn nítorí pé wọ́n ti yọwọ́ wọn kúrò láwo. Gọ́vnà kan ló ń gbọ́ pàṣẹ fún ọba ni? Ọba gọ́vnà ṣé fáyán ọba fún amọ́ ni? Ẹ jẹ́ ká béèrè, ẹ má torí ọ̀làjú kẹ máa fojú ojú egbò tẹ́lẹ̀ o. Ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o. Ẹ jọ̀ọ́ ṣẹ́yìn náà rí. Ṣé rí nǹkan tá à ń sọ nílẹ̀ Yorùbá? Lẹ́ẹ̀kan sí bọ̀bọ̀ Gúúmì, ta ló lè ṣàlàyé fún mi kí ni nǹkan tó jẹ tẹ́lẹ̀ ẹkùn, kí ló ń gbénú ẹ̀, òfin wo ni òun? Ẹni tó mọ ibi táwọn èèyàn tó ń pààyàn wà, tó ń bá wọn díù. Wọ́n tún náà àwọn ẹnìkan tí invite ẹ̀ wá sọ́yọ̀. Ẹ̀yin ọmọ àlè Ọ̀yọ́, nítorí pé ẹ ti gbẹ̀sìn, ẹ fẹ́ ta ojúde bàbá yín, ẹ fẹ́ ta gbolẹ̀ bàbá yín nítorí ẹ̀sìn. But gbogbo nǹkan tẹ̀mí sọ yìí ọ̀rọ̀ ìjọba ni o. Ṣẹ gbọ́, mò ń bọ̀.
mi ò tíì dé.